Yes, this is Anjali. Okay. Ibrahim Ali sọjọ́ mi lò ní kórìjẹ́ òun pẹ́láyé. Bàbá tún dé òun mo ní odúpẹ́ lọ́wọ́ orí rẹ̀ àgbèrè kó wá dúpẹ́ lọ́wọ́ ìṣẹ̀dá rẹ̀ àpèsè ìlú kó wá dúpẹ́ lọ́wọ́ kábíọ́mọ́mọ́ sí ọba tó tó. Ọba lè wí lè ṣe tó sọ títí dọjọ́ èmi o. Ọmọ kí o ṣe ìjà ọmọdọ́dọ́ ayọ̀ ló sì gbọ́dọ̀ ṣe nínú owó nínú ọ̀la. Nígbà ìtètè pé tí wọ́n ṣe balẹ̀ ọ̀rọ̀ gangan. Bá ní kí Ibrahim ọmọ bàbá àdínú ní gbogbo òṣòdì tí sọjọ́ bí òní kò ní jẹ́ òun pẹ́ láyé. Ọmọ alájà fi àdíjà tùkú búrà tún ti sọjọ́ bí òní kò ní jẹ́ òun pẹ́ láyé. Ìwọ wá ní ló ń pẹ́ sọnù bí ó ṣe bí ọmọ. Mo wá ní ire ní tìrere o. Ìdí owó ìdí ọmọ rẹ̀ kú ti ṣe balẹ̀ ọ̀rọ̀ rẹpẹtẹ kó máa wá ọ̀rí. Ń rọ́ọ̀lì ti sọjọ́ bí òní kò ní jẹ́ òun pẹ́ láyé. Mo wá ní ṣìdá lọ́ra mi débi o. Kí ìtàgé wọn máa kárí ìdúró òun ti sọjọ́ bí òní kò ní jẹ́ òun pẹ́ láyé o. Ọmọ ìjẹ́bí sí o. Ó ní mo dúpẹ́ pẹ́ òun òkun. Ó lẹ́yìn rẹ̀ ní rọ́ọ̀lì jẹ́ sí mi o. Ó láàrí dúnú mi ní ẹni bí ọkàn mi ní. Ó lè ṣòwò níyàwó aláṣẹ Ẹlẹ́dùmarè ọba gbogbo tó bá dáwọ́lé. A máa yọrí sí rere láṣẹ Ẹlẹ́dùmarè ọba. Ó lẹ́yìn rẹ̀ ní o. Ẹni rẹ̀ ní o. Bàbá tó dé sí. Ẹni rẹ̀ ní ọmọ wa dúpẹ́ mo dúpẹ́ nílé. Èkó àròbí sálẹ̀ pẹ́lẹ́pẹ́. Èkó ọmọ àròbí sẹ́sẹ̀ mọ́mọ́ ìjà. Ọmọ abíjú wọlé wa gbígbé dẹ́gàn fún wọn jẹ́ wọ́n pàṣẹ ọ̀ṣọ́ èṣùà. Ọmọ aró dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ máma jẹ́ o. Èkó olólùkún lọ́ọ̀sà. Èkó olólùkún lọ́ọ̀sà. Àwọn olólùmarè lè fún. Òkun ṣégbé lọ síbi kíbi. Ọ̀ṣọ́ ṣégbé lọ síbi kíbi òjàre. Èkó lẹ́ níbi ángẹ́rẹ́ gbẹ́jọ́ jẹ lẹ́sẹ̀ méjì lọ. Èkó lé ọmọ ẹ̀yọ̀. Èkó lé ọmọ àtùpànú Gánà. Pàṣẹ tún ṣe níṣẹ́ ń jó ní lọ́wọ́ nínú ilé àwọn bàbá tó gbé bí ọlọ́mọ wọn ni. Ẹ̀yin lọ́mọ òfìrin ẹkùn tí ń tojú àlà mọ́lẹ̀. Irú àwọn ọlọ́lá ọmọdún àwọn akọni ni ẹni bá gbẹ̀lú èkó tí ò bá gbọ́mọ olúwa ló lè gbọ́mọ láéláé. Nroli wọn ẹni bá gbẹ̀lú èkó tí ò bá gbọ́mọ olúwa ló lè gbọ́mọ láéláé. Ọmọ kútere ni wọn o. Ọmọ kútere ni yóò wọn bá ta lóhùn. Ó tayé ẹsẹ̀ ẹ má sọmọ kútere toró ṣàgbó kútere àgbò níbi onílọ́wọ́ ẹni àgbó àtọ́ máa ṣàlò òògùn nínú ilé àwọn bàbá tó gbé bí ọlọ́mọ ni wọn wá lẹ́ni bá ní omi ìtọ̀hún ló máa ṣíwájú rẹ kú. Ẹni bá ní kó mọ̀ wọ́n pẹ́ láyé onítọ̀hún ni òun wá ní ìbàrẹ̀ lọ láti ẹlẹ́dùnmáre ọba. Wọ́n wá ló mọ̀ bẹ́ẹ̀ ràn ọbẹ̀ ní bẹ́ṣu ìran àtẹ́lẹsẹ̀ wọ́n sì mọ̀ bẹ́ẹ̀ ẹ̀nàwó. Àṣeyíjà mọ́dọ̀ọ́dọ̀ ayọ̀ ló sì mọ̀ ṣe òkè òkè lọ́wọ́ máa lọ. Kò ṣe wọlé tó ń jáde ọlọ́mọ ọba kúkú máa ṣọ́ ọ láṣẹ Ẹlẹ́dùnmáre ọba. Ó lù ní sílẹ̀ tẹ̀ òun ní ṣìṣe òkò tó bá dáwọ́lé á máa yọrí sí rere láṣẹ Ẹlẹ́dùnmáre ọba. Ó wà nífẹ̀ẹ́ wá dálẹ́ o. Adé orí mi bàbá Túndé fẹ́ wá dálẹ́ láṣẹ Ẹlẹ́dùnmáre ọba. Mo wá ní o máa ṣe gbàgbé pé ṣìdá ló gbé mi ìdẹ́bí. Wọ́n ní wọ́n máa parí.